wọ́n ń béèrè lọ́wọ́ Elédùmarè ṣé gbogbo alájọ́ ń sin Elédùmarè but ní má parọ́ fún yín babaláwo ni torí mo ní ìfúnni ní ọ̀rùn tó tọ̀dọ̀ oníṣègùn ọgbọ́dọ̀ kódó babaláwo lọ ṣé ẹ wá rí ilé ayé tá a wà yìí ní gbogbo ẹ̀ náà láti mú pọ̀ ẹ má jẹ́ kí n parọ́ fún yín ṣé ń gbọ́ tí èèyàn bá ti mọ ewé tó bá ti mọ egbò wà láìka gbogbo nǹkan ó sì ń kú fún un. lẹ́yìn ìgbà tó mo bá wà kékeré kòkó ní àkọsẹ̀yà yẹn ti true ṣùgbọ́n tí ọba ti dàgbà ẹ mọ̀ tá a máa wò nísìnyí ìràwọ̀ èmi ní ẹ̀rìndínlógún nílé ni mò ń lò torí inú ọ̀rọ̀ tẹ béèrè náà ni kí ni mò ń lò mo ní ẹ̀rìndínlógún àwọn kan ní ọ̀pẹ̀lẹ̀ àwọn kan tó yẹ pé inú ẹ̀mí náà ti ń wo tiwọn àwọn kan tó yẹ pé òkà náà ń lò mo sì ráwọn kan tá ní ẹ̀ta àwọn kan ń lò bí. Ìṣẹ̀ṣe sì wà moving episode ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sí channel yìí at Abbey Olóòtú. ẹ̀yin tèmi nílé lóko lérí ìkànnì Abbey Olóòtú ni mo gbé wá fún yín o ẹ jọ̀ọ́ ẹ mọ bá wa wo ìkànnì Abbey Olóòtú ẹ mọ bá wa subscribe síbẹ̀ fídíò rẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ wò torí kò sí àṣàdànù ńbẹ̀ ẹ máa rẹ́ kọ̀ọ̀kan ńbẹ̀ ẹ máa rí nǹkan mú bẹ̀ kò sí ẹni tí Abbey Olóòtú bá gbé wá tó interview wàláì Elédùmarè ń gbọ́ ẹ rí ẹ̀ kọ̀ọ̀kan lára wọn ẹ tó wá jẹ àǹfààní lára wọn Abbey Olóòtú wàláì nínú gbogbo TV ó yàtọ̀ so àwọn tó bá ti wá ń gbé wá fún yín tẹ bá ti fẹ́ send owó sí wọn tẹ fẹ́ sanwó fún wọn ẹ jẹ́ kí Abbey Olóòtú kó máa mọ̀ tó ti yín ẹ̀ nílùú gbàdé ayé o àmọ́ aráyé ò ní fẹ́ gbá fún yín ló jẹ́ o ẹ̀ sì ní kú sọ́wọ́ ayé ẹ subscribe kẹ́ wò kẹ́ dẹ̀ like kẹ́ comment ẹ ṣé o. Kó mọ́ parun òye àṣà wa ni. Kó mọ́ parun òye àṣà wa ni. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó mọ́ parun. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó mọ́ parun. Àṣà wa kò ní bàjẹ́ o. Àṣà wa kò ní bàjẹ́ o. Abbey Olóòtú ló ní ìṣẹ̀ṣe wa kò ní bàjẹ́ o. Ìṣẹ̀ṣe wa o kò ní bàjẹ́ o. Abbey Olóòtú ọmọ ogun tẹ lúdó. Ọmọ ogun tẹ ìlúdó morí bá morí ibà lọ́dọ̀ bàbá ẹ̀yìn ńlẹ́ ọ máa kò ráyè mi. Ọmọ ogun tẹ lúdó. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà ni. Èmi náà máa kọ̀ráyè ọmọ ogun tẹ̀lé ọmọ bó ní bọ́ tó ṣe màá bọ́ tó ṣe ọmọ bó ní bọ́ bàjẹ́ màá bọ̀ bàjẹ́. Èmi lọ́mọ arẹ́rìn pàdé ìjà lọ́nà máa kí lójú ogun bí ogun bí ogun ni mo sì wá lẹ́rìn bàbá tó dúró lọ́mọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Mo wá fẹ́ fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà lókè òkun. Mo kí yín o, mo kí yín o, mo kí yín o. Ilé ọmọ arẹ́rìn pàdé ìjà lọ́nà máa kí lójú ogun bí ogun bí ogun ni mo sì wá lẹ́rìn bàbá tó bí mi lọ́mọ. Káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o. Mo wà lọ́dọ̀ bàbá mi yìí bàbá mi tó ń ṣe takuntakun. Bàbá ẹ dákun bá ń darúkọ yín fáwọn ará ilé. ẹ ṣé Olóòtú mo kí gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí o ojúkójú ò ní wó wọn. Àṣẹ o. Wọ́n sì ní gbọ́gbọ́ púpọ̀. Àṣẹ o. Lágbára Ọlọ́run etí tá bá fi ń gbọ́rọ̀ kò ní jì. Àṣẹ o bàbá. Ojú wọn ò ní fọ́ o. Àṣẹ o. Wọn ìdìbò torí wọn lójú àṣà ìríbi àwòdì lọ́rùn ojú wọn ò ní rí bí o. Ilé lójú wọn máa rí. Àṣẹ o. Láṣẹ Èdùmàrè ló làwọn tó láyé. Àṣẹ o bàbá. Orúkọ tèmi ni Festus Olúwafẹ́mi Oyèyẹmí gbogbo ayé mọ̀ sí defence Abọ́rẹ̀ nílùú Mòró. Tí gbogbo ayé mọ̀ sí defence Abọ́rẹ̀ nílùú Mòró. Ní àmọ́ pè ní bàbá Abọ́rẹ̀ ẹ̀dá ọ̀pẹ̀ má bínú bàbá mi Abọ́rẹ̀. Ìrẹsẹ̀ ẹ̀ bá fẹ́ náà ni. Mo mọ̀ pé kó tó di pé wọ́n fi ń jabọ̀ rẹ̀ ó máa nípa kan tẹ̀ ti kú nínú ìlú Mòró yìí àbí wọ́n kàn ń pè é lámọ̀ rẹ̀ ní kí sí pé ẹ jẹ́ oyè Abọ́rẹ̀ náà. Wò yóò ẹ̀ pé yóò bá sọ pé kán tó fèèyàn jẹ oyè kan lẹ́yìn ó ní nǹkan tó ti ipa tó ti kó. yíyan tó jẹ oyè kan nínú ẹgbẹ́ kan
yóò ti ní àwọn kan tó ti ṣe é bẹ̀. so ọlọ́run ní jẹ́ kí iṣẹ́ kálukú wá báyìí. àṣẹ o bàbá àṣẹ o. ọlọ́run ní fi sọ lẹ́yìn. bàbá ní káwọ́ dáadáa ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣẹ̀ṣe yìí ẹ̀ ń dá yẹn lò yìí ẹ̀ ń pàwọ́dà yìí yóò ti tóbi ọdún mélòó sísìn. wẹ́ àdúpẹ́ lọ́dọ̀ Ẹlẹ́dùmarè a ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó ti lé ní bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún. ọdún mẹ́ẹ̀ẹ́dógún 16 years. pé àwa èèyàn dá wa ọ̀dà tí ń ṣe ó ti pẹ́ òbọ̀ tí a pé wọ́n bẹ̀rẹ̀ ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn báyìí. 16 years ó jìnnà díẹ̀ bàbá àmọ́ láti bí 16 years náà kí ni àwọn àdójúkọ yín kí nìkan bẹ́ẹ̀ ti fojú kọ tẹ́ pé ẹ̀yin gan mọ̀ pé ó bà yín lẹ́rù àbí ó fẹ́ yọ pé ẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ sí ó fẹ́ yọ kò lẹ́mìí. kò sí iṣẹ́ kan tí èèyàn ṣe láyé tí ò ní àdójúkọ kan tàbí kejì. kò sí béèyàn ti fẹ́ ṣe torí àlè rìn kò rí ọmọ mi. bá a ṣe ń ṣiṣẹ́ yìí a ti bá ọ̀pọ̀lọpọ̀ ṣiṣẹ́ a ti ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tá a bá ṣiṣẹ́ fún torí iṣẹ́ tẹ̀ ń wé ara níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ níṣẹ́ jẹ́ lára ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ níṣẹ́ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ la ṣiṣẹ́ tó yẹ pé àwọn tó jẹ́ bí ọkọ wọn bóyá bí obìnrin sẹ́yìn pèsè yìí obìnrin lọ́pọ̀ jù nínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àwọn ọkọ wọn ti wá fi àdójúkọ kan tàbí kejì kan wá pé a fẹ́ gbàyàwó wọn torí pà ń bá wọn ṣiṣẹ́ ní bíkọ́sì nígbà tóbìnrin bá wá kò sí pọ́sibú fún wa ká sọ pé tóbìnrin bá wá sọ́dọ̀ wa káwọn sì máa sọ pé ọkọ rẹ̀ ń kọ́ àbí nǹkan kan but iṣẹ́ tọ́lọ́run rán wa làwa máa ń ṣe láyé tiwa èmi ò mọ̀ nípa pé kódà tóbìnrin gan bá gbéṣẹ́ pé n ò fẹ́ pààyàn àbí n ò fẹ́ gbé ọkọ òun kinní kan but obìnrin wọn níwà kan lọ́wọ́ náà tẹ́mi lè jẹ́ kó yé ní wákàtí ìbẹ̀sẹ̀ wòye tóbìnrin bá fẹ́ ṣe nǹkan sí ọkọ ẹ̀ tàbí sẹ́lòmíràn kò ní sọ details kò ní sọ tó fẹ́ ṣe sí fún ẹni tó fẹ́ ṣe. bọ̀dé ọkàn wọn sọ pé ẹnìkan ṣẹ̀mí o tẹ́ ẹ̀ bá lè ṣe ń lọ bòmí bọ̀dé àwa ọlọ́run fún wa ní ìmọ̀ kékeré kan wípé téèyàn bá gbérú ẹ̀ wá àti mọ́ fìlà káyà gbé pé ẹ jẹ́ ká ṣe báyìí bó tó abala ní sí yọ lọ síbòmí àwọn kan bẹ̀rẹ̀ sí ẹ̀ pé táwọn nímọ̀ táwa ní àyìnmọ̀ táwa ní àwọn ò ní ọ̀tá má dọ̀dọ̀ wọn á ṣe nǹkan tó yẹ kán ṣe that's why irú àdójúkọ yẹn ó pọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ní àwa mọ́ advice pé báyìí ni kò ṣe rìn báyìí ni kò ṣe rìn but torí advice yẹn ọmọ mú kóbìnrin súnmọ́ wa pọ̀ àwọn èèyàn sì fẹ́ máa ń fojú pé obìnrin ní kó wù wá but advice tá a máa ń fún obìnrin mi ọmọ mú kóbìnrin súnmọ́ wa tọ́kọ ẹlòmíì bá wa gbọ́ àìmọye àdúgbò mo ti rí ibi tán torí ẹ̀ wọ́n ti yìnbọn sí mi lọ́lọ́run sì gbàṣàkóso ṣé ara àwọn ìdojúkọ kan nìyẹn bó ṣe bó ayé ṣe rí nìyẹn. ẹni náà rò bí ẹ ń gbàyàwó ó sì wá yìnbọn. ń bọ̀ fún mi kan tó fà bẹ́ẹ̀ rẹ o tó jẹ́ orí bẹ́ẹ̀ rẹ o àwa ń ṣiṣẹ́ mo ti wà mo ṣe security torí tí wọ́n bá ń gbọ́ kọ́ mi defence tí wọ́n bá ń gbọ́ defence OPC ni mo ti bẹ̀rẹ̀ kí n tó ṣe fi jẹ ẹ̀ ń gbọ́ nínú defence yẹn láyé ti mọ̀ mí pé defence ni lágbájá 24/7 lónìí àwa ń jáde lóru but ibi iṣẹ́ kan ni mo wá níjọ́ kan tó yẹ pé wọ́n á kó bàbá mi bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ já sọ́ọ̀bù yẹn tí ìjọ kan rí já but ní adẹ́ndẹ̀ tó èyí tí mo máa gbọ́ ni wọ́n ní sọ pé àwọn tó jẹ́ bí ọ̀gá fún mi tán fi ṣe awé gan lé mi lọ́wọ́ gan náà sọ fún mi pé àwọn ti kìlọ̀ fún mi pé ń jáwọ́ lọ́wọ́ obìnrin rẹ ń jáwọ́ lọ́rọ̀ obìnrin yẹn èmi ò dẹ̀ ní nǹkan kan pẹ̀lú obìnrin yẹn pẹ̀lú nǹkan tó dáa pọ̀ pẹ̀lú pé àá sì nǹkan kọjá rẹ̀ ó lè mọ̀ ta ló ṣe ń wá sọ́dọ̀ tèmi táwọn èèyàn fi rò pé bóyá bẹ́ẹ̀ ni bọ̀tí wọ́n náà sọ pé nígbà tí mi ò jáwọ́ torí ẹ̀ náà sì kò bọ́n ẹ wọ̀rọ̀ pọ̀ táwa ní ká máa tú wa ẹ̀lẹ́kùn bí báyìí lónìí. èmi náà mọ̀ pọ̀rọ̀ pọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ tí ẹ ti ń ṣàlàyé yìí ọ̀rọ̀ tó le díẹ̀ ni bàbá tàbá ní káwò dáadáa ṣé babaláwo ní ìní sóníṣègùn ní ìní àbí àwo ní. ẹ ṣe orúkọ pẹ̀lú ìbéèrè tẹ́gbẹ́ nígbà wáṣẹ wọ́n ní tí babaláwo bá jí wọ́n ní ajúbà lọ́wọ́ Ifá wọ́n ní tó ní sẹ́ni bá jí mo fẹ́ jẹ́ kó yé ni o. ó yé mi bàbá ìdí mọ̀ ń lọ yẹn o. ó yé mi bàbá. wọ́n ní wọ́n á ṣe tọ̀sán. àwọn orílẹ̀
dẹ̀ máa ń béèrè lọ́wọ́ Elédùmarè fẹ́ẹ́ gbogbo alájọ́ ń sin Elédùmarè but ní má parọ́ fún yín babaláwo ni torí mo ní ìfúnlẹ̀. bàbá tẹ bá fẹ́ yẹ nǹkan wò bẹ́ẹ̀ yẹn kan wá bá yín nísìn pé nǹkan kan tó ń ṣẹlẹ̀ sóun lélẹ̀ o kí nìkan tẹ́ lò tẹ́ fi béèrè ní ọwọ́ ọ̀fà tẹ́ pé arí àwọn tó ń lọ pẹ̀lẹ́ tó ń lo ọ̀sán yìí tó ń lo ìkẹyìn tó ń lo pàpà àbí kí la fẹ́ pè é so oríṣiríṣi wà táwọn èèyàn. mo ti sọ ṣáájú fún yín sẹ́ǹgbọ́ ẹ má jẹ́ ká dàpọ̀ mọ́ra wọn sẹ́ǹgbọ́ orí ilẹ̀ ni mo wà mo ti sọ fún yín kó tó di pé mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín torí ẹ̀ ló jẹ́ fi ṣáájú pé tí babaláwo bá jí àjùbà lọ́wọ́ fà oníjèkùn bá jí àpètọ̀ sáyé àwọn tó bá ń ṣe ọ̀sán ìbò oníṣègùn nínú sẹ́mo tán pè lóṣègùn. àwọn tí wọ́n máa ń lo ewé àti egbò tọ́jú èèyàn tán fi bí abẹ kan fún yàn lágbo. ẹ má lọ sí ìfẹ́ sẹ́mo. ẹ jẹ́ bàbá. tí ẹ bá mọ oníṣègùn àwọn tá ń pè ní oníṣègùn pé ẹ pé yóò bá wọn sọ pé sẹ́wọ̀n pé wọ́n pe àwọn kan dókítọ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn dókítọ̀ kí náà ń pè wọ́n. dókítọ̀ Yorùbá dókítọ̀ ó yẹ sọ fún mi. Yorùbá dókítọ̀ náà ń pè ní oníṣègùn. oníṣègùn òyìnbó àwọn tá ń tọ́jú èèyàn náà ń pè lóníṣègùn. sọ ma pé tí nǹkan bá síyàn ní wọ́n bá gbé dọ́dọ̀ ẹ̀ wọ́n á tọ́jú rẹ̀. bọ̀ kí ọ̀rọ̀ yẹn tó dọ̀dọ̀ oníṣègùn ó gbọ́dọ̀ babaláwo lọ. ọ̀rọ̀ yẹn tó dọ̀dọ̀ oníṣègùn ó lọ gbọ́dọ̀ babaláwo lọ. ṣé ń gbádùn mi. mo gbádùn yín bàbá. tó ń gbà tí èmi ní ẹ̀rìndínlógún nílé ni mò ń lò torí inú ọ̀rọ̀ tẹ béèrè náà ni kí ni mò ń lò mo ní ẹ̀rìndínlógún àwọn kan ní ọ̀pẹ̀lẹ̀ àwọn kan tó yẹ pé inú ẹ̀mí náà ti ń wo tiwọn àwọn kan tó yẹ pé òkà náà ń lò mo sì rí àwọn kan tá ní ẹ̀ta àwọn kan ń lò bílẹ̀ bó ṣe rí nìyẹn o pẹ̀lú ìrìn àjò táwa ti rìn nínú ayé yìí pẹ̀lú iṣẹ́ tá a gbé lọ́wọ́ yìí so ṣé wá rí ìlànà ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ so tí wọ́n bá wá béèrè nǹkan táwa bá dà nǹkan fún wọn ẹ̀rìndínlógún tèmi mọ̀ tí n bá dà fún wọn ní tí ìrìn àjò ẹ̀ bá jẹ mọ́ màá sọ fún un ṣé ń gbọ́ so irú wọn a máa ń tarí wọn sí oníṣègùn ni lọ́jọ́ ọlọ́sàn yìí ẹni tí ó ní ọ̀sán yìí àwọn nìkan ṣe pé tí ọ̀sán yìí bá wọ́n bá béèrè nǹkan lọ́wọ́ ọ̀sán yìí wọn ìrúnmọlẹ̀ tọ́ bá béèrè nǹkan lọ́wọ́ ìrúnmọlẹ̀ náà wọ́n ń lò ìmọ̀lẹ̀ náà wọ́n ń lò tọ́ bá béèrè lọ́wọ́ ìmọ̀lẹ̀ wọn mọ̀lẹ̀ tó bá jẹ́ mọ̀lẹ̀ gidi á sọ fún wọn pé ẹni tẹ́ ẹ mú wáyé o tí ó wáyé o nǹkan tán ní í ṣeré ó dẹ̀ bẹ́ẹ̀ ni lóòótọ́ but ìrìn àjò tẹ́ rìn fún rè ẹ lè lọ sórí ta bẹ́ẹ̀ ẹ rí nǹkan báyìí bẹ́ẹ̀ ẹ lè lọ sẹ́yìn ìkúlé yín nǹkan tẹ́ bá ti rí bẹ́ẹ̀ ní kẹ́ lò fún. ṣé ẹ wá rí ilé ayé tá a wà yìí yìí gbogbo ẹ̀ náà láti mú pọ̀ ẹ má jẹ́ kí n parọ́ fún mi ṣé ń gbọ́ téèyàn bá ti mọ ewé tó bá ti mọ egbò wàláìkàláì gbogbo nǹkan ó sì ń kú fún un bọ̀ tá a bá ti wá rí i pé irú nǹkan bá ń ṣẹlẹ̀ tá a bá ti mọ ewé tá a lè jà egbò tá a lè wẹ̀ fún tá a lè fún ó sì ń já sí rọrùn bó ṣe rí ni mo ṣe sọ fún yín yẹn. bàbá mo ń gbàdùn yín àmọ́ mo fẹ́ béèrè kan pẹ̀lú babaláwo tẹ̀ jẹ́ àti security tẹ̀ ń ṣe torí pé èèyàn ìdílé máa ṣe security ọmọ náà rí pé ẹni yìí ò tó gbàǹgbà sùn lọ́yẹ̀ ni àwọn bàbá ẹ jẹ́ kí n gbé gbà báyìí ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé wọ́n ti ń gbìyànjú kí wọ́n lọ sílùú òyìnbó tó sì jẹ́ pé gbogbo akitiyan wọn pàbó ló ń já sí ẹlòmíì ó pè yóò ní oògùn tán ṣe fóun kì í jẹ́ lára òun ìyáálé òun kan ló ń ṣe òun ni ò jẹ́ kó òun rí ibi tó ń fẹ́ lọ́lọ́ bàbá kí lọ́nà àbáyọ fún nǹkan bẹ́ẹ̀. ẹ ṣe olóòtú ṣe rí ọmọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ṣe gbọ́
Fẹ́rí ìrìn àjò ẹ̀dá kọ̀ọ̀kan ọwọ́ Ọlọ́run Elédùmarè ló wà. Ẹ ti gbọ́ mi. Mo fẹ́ kẹ́ ẹ fọyín àmọ́ gbogbo ẹni bá ń gbọ́rọ̀ mi ká máa fi àmọ́ mọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ máa sọ ní ìsinyìí. Sẹ́rí Ọlọ́run bá dá oníkálukú ní ìlànà ọ̀tọ̀ọ̀tọ̀. Sẹ́rí ọ̀tọ̀ ní gbàárọ̀, ọ̀tọ̀ ní gbọ̀ọ̀sán, ọ̀tọ̀ ní gbàálẹ̀. Sẹ́rí tá a bá wo ní ó fìfà kí tó gbọ́rọ̀ mi lọ ní ó fìfà táwọn bàbá mọ́ lọ wo àkọsẹ̀jáyé ní ayé àtijọ́. Òṣàṣà làwọn tó ń wo àkọsẹ̀jáyé nìsín ṣùgbọ́n àwọn tó ń jí nìsín bí kan sí nǹkan kó sáré máa jẹ́ bẹ́ẹ̀ ló ṣe lórí wọn. Bọ́tí tí Ọlọ́run sọ fún pé ìgbà ọ̀sán ni Ọlọ́run tó dá lóhùn tó bá sí nǹkan nígbà àárọ̀ wà láì babaláwo tó lọ bá yóò wọ́n sì ṣe yẹ̀yẹ̀. Bọ́tẹ́ bá sọ fẹ́ lòmíì á ní sábà ń ṣe nǹkan kan bọ́tẹ́ a máa ń ṣe nǹkan fún ìtọ́jú pé èsùn tẹ́rẹ́tẹ́rẹ́ báyìí ni ó máa rí bọ́tẹ́ bá ń rí èsùn tẹ́rẹ́tẹ́rẹ́ ẹ̀ bí kò máa rí àìhàì ni yóò ṣe sọ babaláwo yẹn di èké ó wà. Ṣẹ̀ǹgbọ́n ẹni tó sì jẹ́ tí ọ̀sán ẹ pé alẹ́ ni ó tó rí. Ṣé wàá rí nǹkan mìíràn tí wọ́n á bẹ tó yẹ pé ẹlòmíì ara rẹ̀ ò jẹ́ ní oògùn tí èèyàn bá ṣe fún àìmọye irú wọn ló ti wà. But Ọlọ́run gba ọwọ́ àwọn kan ṣiṣẹ́ ìrìn sọpọ́wọ́ ọrú àwa ìgbà. Kí ló dé tẹ̀sí pọ̀ wọ ọrú ẹ̀yìn? Ṣé ẹ̀ pé alára ló máa ń gbéraga? Alára ló máa ń gbéraga. Ọlọ́run máa ń gba ọwọ́ àwọn kan ṣiṣẹ́ tó jẹ́ pé tí èèyàn bá ti wo nǹkan yẹn tó bá rí pé nǹkan tó lè dí ọ̀nà yìí rè tí ẹni yẹn bá ti gbọ́ ìkìlọ̀ èèyàn dẹ̀ lọ sí fún un pé kẹ́ni pé bóyá ìwé ìgbì lọ jẹ fún un bóyá ìwé inú ilé ni o bóyá ìwé tí ó wẹ̀ nú ajáde apẹ̀rẹ̀ ni o bóyá nǹkan tí ó fi sára ni o bóyá nǹkan tí ó sì sọ́wọ́ ni o bọ́tí ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n sọ pé òun ìfẹ́ kó òun sí Ọlọ́run ní ètò fún oníkálukú ẹ̀dá bẹ́ẹ̀ la ṣe máa ń ṣe fún wọn ló sì fa àṣẹ rí kọ́lọ̀ wọn ṣàṣàánú everybody ni. Bàbá sí nǹkan tẹ́ wá jẹ́ kó yé mi nísìnyí pé tabarẹ́ni tó ń wárú ìgbé bẹ́ẹ̀ tó bá dọ̀dọ̀ yín yóò rí gbà. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba mo sì dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè tó dá gbogbo wa ojúmọ́ tó mọ́ lónìí Elédùmarè fi sílẹ̀ kan yóò ní òun ló fi wá síbẹ̀ tó ní ká máa ṣe. Tá a bá rí ẹni ẹ̀dákẹ́dà tó bá lóun ní tó wà nírú kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ tó bá ní ìdí rẹ̀ tó bá wá Elédùmarè lè gbọ́ wá ṣiṣẹ́ fún ó gbà ni tó dá mi lójú. Bàbá ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni tí wọ́n bá bímọ ńgbà kan wọ́n máa wo àkọ̀ṣẹ́jayé rẹ̀ ṣé téèyàn bá sì dàgbà báyìí a sì lè wo àkọ̀ṣẹ́jayé ẹni tó ti dàgbà. Ṣé ẹ rí pé àkọ̀ṣẹ́jayé yẹn ní ìgbà tọmọ bá wà kékeré ni àkọ̀ṣẹ́jayé ọmọ máa ń tètè hàn. Ẹ máa fẹ́ gbọ́ dáadáa wáyé pé ọmọ bá ń pa àwọn tó bá ń gbọ́rọ̀ mi wọ́n mọ testify sí tó bá jẹ́ pé àwọn tó bá ní lákàyè tó bá nímọ̀ tó mọ̀ nípa ẹ̀. Ṣé rí nígbà tọmọ bá wà kékeré kòkó ní àkọ̀ṣẹ́jayé yẹn ti true ṣùgbọ́n tí ó bá ti dàgbà ẹ mọ̀ tá a máa wù nísìnyí ìràwọ̀ tí ẹni yẹn bá wáyé ṣé ń gbádùn mi torí tá a bá ti fún yàn bá ti wà yìí bẹ́ẹ̀ ti wà yìí o á kọ́ lọ wo ìràwọ̀ tó bá wáyé because ẹnìkan ẹlòmíì bẹ́ẹ̀ tó yẹ pé ìràwọ̀ náà ló bá wáyé tẹ́yìn ti ṣe ọ̀sẹ̀ fún ọ̀sẹ̀ tí ọ̀gbánú náà kọjá tẹ́ ẹ bá lò fún kò lè jẹ́ fún ẹni tó bá yìí na àwọn ìbáná wáyé iṣẹ́ tẹ́ ẹ bá jó téèyàn bá jó ẹ má jẹ́ kí n tú orí ọ̀pọ̀lọpọ̀ bàbá ẹ bá ń tú díẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣàlàyé yìí ṣé láwọn kan wà tó jẹ́ pé iṣẹ́ yìí bàbá ẹ bá ń tú díẹ̀ bẹ́ẹ̀ ẹ má bá ń ṣàlàyé lọ bẹ́ẹ̀ ṣe ń bá mi ṣàlàyé lọ. tó jẹ́ kí mi lè tú ọ̀rọ̀ fún yín ṣe pé ní ìsìn báyìí nísìn ṣe rí kọ́lọ̀ ń ṣàánú wa ni o mo ti máa àwọn èèyàn kan bẹ ní ìsìn tó yẹ pé wọn ò tí ì jí dìde nílẹ̀ tán fẹ́ mọ̀ ṣiṣẹ́ àwò wọ́n tí wọ́n bá ti ń gbọ́ ní ìsìn bóyá gbogbo táà sọ yìí ní ìsìn gbogbo ó máa gbó fàìrà sí mo mọ̀ so nǹkan tó bá ti gbọ́ báyìí ní àwọn lọ́wọ́ máa mú nílò àwa gan náà sáà ní ìdí ọmọ ẹ̀kọ́sẹ́ ni sáà náà dédé ń ṣiṣẹ́ tá à ń ṣe ni àti sẹ́mi náà ti tẹ̀lé èèyàn ni sí mi ò jù lábẹ́ èèyàn sí mi ò jẹ́ lábẹ́ èèyàn kó tó pé mi náà ẹ má jẹ́ kí n parọ́ fún ẹ òdìdí onígbàgbọ́ wọn ti jáde ṣùgbọ́n bàbá tó bí bá wa òòṣà ni wọ́n
so òòṣà yẹn ló padà jẹyọ lára ti tèmi so èmi náà àwọn èèyàn mi wọ́n disagree mi èmi náà sì tẹ́ àfi àgẹ̀rẹ̀gẹ̀ sí wọn táwọn bá ní nǹkan ṣe ń ṣọ́ọ̀ṣì nísìnyí mò ń lọ ọbẹ̀ àkílódé tí ìfì ní lọ́bẹ̀ ìdílé gbàgbọ́ wọn jáde ọmọ inú ìjọ sí èsì ni mí so wọn gbọ́dọ̀ lọ́bẹ̀ bọ́ èmi ti fojú wí náà àwọn kankan bọ́ tá a bá ní ká wọn máa tú àwọn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ fún àwọn kan ní ìsìn ẹ mọ̀ ẹlòmíràn kan lè mú nǹkan tí ó yẹ kó máa múlò wọ́n á dẹ̀ máa fi ṣe nǹkan tí ó yẹ ká ṣe so mo lè tú sẹ́rí ìràwọ̀ náà ibi tí mo ń bá lọ ṣé ń gbọ́. mo ń gbọ́ yín bàbá. ìràwọ̀ náà tó bá jẹ́ ìràwọ̀ náà tó bá jókòó ló ṣe ìràwọ̀ oòrùn nǹkan tó bá sá ọ̀sẹ̀ ìpínyẹ̀ bá lọ báyìí ìpínyẹ̀ lọ kéèyàn sá lóhùn yóò wà rọrùn fún yín lágbára Ọlọ́run mo ṣe àdúrà fún yín ibi tí ẹ lọ tẹ́ ti pàdé àkóbá ọ̀nà Elédùmarè ní ẹ̀ dídọ̀ iṣẹ́ tẹ́ ẹ ṣe tí ó gbendélẹ̀ lè rí lẹ́ẹ̀bá wọn ṣe ẹni tẹ́ gùn lẹ́nu rẹ̀ tí ó gùn tì yín sọ́dọ̀ Ọlọ́run jẹ́ ẹ bá padà àṣẹ o bàbá Elédùmarè iṣẹ́ tẹ́yìn náà wá sí tẹ́ fi kó bá ọmọ nìkejì Ọlọ́run jẹ́ àwọn àṣẹ o bàbá àṣẹ o Elédùmarè yóò wá rọrùn fún yín o ẹ sì ṣe bẹ̀rẹ̀ ni o ẹ wà débi gíga ibi táwọn kan ti ṣe dé tí àdúrà tẹ́yìn gbàládùá láti débẹ̀ Ọlọ́run jẹ́ débẹ̀ ẹ̀sùn jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run gbé yín ga o Ọlọ́run ṣe ń lólógo ọmọ o wọ́n ní wọn ìrántí wáyé ọjọ́ wọn ìrántí wà oòrùn wọn ìrídìí olókun wọn ìrídìí ọlọ́mọ onígìnìgì ayé àrídìí yín o gbogbo ẹ̀dákẹ́dà tí wọ́n ti ń wádìí yín ẹ̀ṣẹ̀ láyé ó ti mú Ọlọ́run wà jẹ́ kí ipa tí wọ́n fẹ́ kí yìí kó jẹ́ fún yín o torí wọ́n ní akíkaka lórúkọ tó ń pe fá àfàdógbé wàlà lórúkọ tó ń pè sọ̀dàrà òkòjúbọjà fún rírẹ lórúkọ tó ń pa àwọn ìyàmí àjẹ wọn lẹ́ ń bá mo kọ àwọn ẹ̀ta máa rí tajé sí ni o ẹ̀yin tí wàá mo kọ àwọn ẹ̀ta báyìí ẹ̀yìn tajé sí ni ẹ̀rù owó ná ẹ̀rù gbàlù ẹ̀rù àyè sí o lágbára ẹni. Dapsy Concept ìròyìn ọ̀tá fojú bá o oríṣẹ́ ńlá fojú bá o iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rókòṣó kékeré kọ́lẹ̀ fàn lọ́dọ̀ òjòlá kò níjọ́ àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbòlókù Government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting wedding shooting.